Ìmáàmù Ògbómọ̀ṣọ́ onísọkúsọ gbogbo ẹ̀dá tó bá ti ní ọ̀rọ̀ tẹ́nìkan sọrí nílò wọn sọ àbùkù tẹ́nìkan ọkàn rí ní ọkàn. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ mo kí n kú àmúmọ́ra o ọlọ́mọdé sí oyè yẹn ní o wàláì ìsọkúsọ ìmáàmù yìí ti pọ̀ jù náà sáfà àjọ lọ́nu ìránṣẹ́ Ọlọ́run la jẹ́ kí wọ́n dẹ́ ìfẹ́ tìyẹn síbi wàlímà kọ́dẹ̀ máa wí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ìfẹ́ tìyẹn síbi wàlímà kọ́dẹ̀ máa wí kẹ́tẹ́kẹ́tẹ́ káwá gbọ́ lẹ́nu odidi àfà odidi ìmọ̀lú kó ní àlùkùránì ò tó yẹn jẹ. ẹ̀kọ́ wọn wé kọ́mọ dáadáa ẹ̀kọ́ wọn kéwú kọ́mọ dáadáa gbogbo ọmọ tẹ́ ẹ bá bẹ́ kó kéwú èèyàn kéwú tó bá ṣe wòlímà Kùránì ìgbà tó délẹ̀ lórí wùláyíkà aláwùdá mi rọ́bìnrin wàhùlà ìkà humọ́ lẹ́mọ̀ fọlẹ́rọ́ ọmọkèbá ti àjà ọmọkèbá òkè gbogbo bá kọ́ra dé òkè gbogbo bá kọ́ra dé lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ di báríkà ọ̀rọ̀ rẹ̀ di báríkà o. àwa náwó nǹkan bá a ṣe wá náwó tán lójú agbo àwa gbà pé ọmọ yẹn ti dàfà pé dàfà o. ọ̀nà rẹ̀ sì jì. ó kàn mọ spelling ni o ó mọ ordinary spelling kò tí ì dàfà. ẹ wá wo àwọn tó ṣe pé wọn kéde Kùránì lọ yìí àwọn ni lè mọ àmọ́ mọ́sálásí ńláńlá lónìí nínú òbí lójú. torí pé bí tó kéwù déhùn kò lè tó jẹ jìbìtì ní ekun jìbìtì ní ekun kéwù kò lè tó jẹ. bàbá wa kan lábẹ́kúta lọ́mọdé àbá foríjì wọn Ìmáàmù Jàyè tànà lábẹ́kúta ó kọ wọn ni kéwù tó mi jẹ ó kọ tí wọn nu kéwù jẹ kí ni o ó tó mi jẹ ìgbà wọn kéwù dójú àmì ló tó wọn jẹ o gbogbo ẹni bá lọ lé kéwù dẹ́ ẹgbẹ́ bó ṣe wòlímà Kùránì kéwù ò lè tó jẹ láyé jìbìtì ní èkún yóò fò lè kun ní yóò fi gbájú ẹ̀kún yóò gba àwọn jàmáà lójú yóò wò kèrè jẹ́ lóhùn ọlọ́run hàn láì rí nǹkan kan sọ̀tọ́rí bẹ́ẹ̀ kéwù kó báwọn bó bá kéwù wòlímà tán tó tún gba sàádà ó gba sàádà dáadí ó gba sàádà sánáwì kò lè tó jẹ. ẹ̀yin máa mi ẹ̀gbọ́n tí mo wí èèyàn tó gba ẹ̀mà owó tó ti lọ gba sàádà wọ́n ní àwọn ọmọ mi gba sàádà o sàádà ò tó yàn án jẹ yóò fi jìbìtì kún sàádà sánáwì sàádà ìdádí kò tó jẹ sẹ́ẹ̀rẹ́ ni tó parí sánáwì tó lọ gba sàádà sánáwì ṣé ẹ̀ mọ ibi tó kéwú dé ni bí ìgbà tó ọmọ jáde secondary school lálẹ́ àkè tó ṣe WAEC wọ́n ṣe rí nìyẹn wọn yàtọ̀ síra wọn secondary school certificate ti ilé kéwú là ń pè ní sàádà sánáwì ṣé tọmọ yín bá jáde lálẹ́ àkè nísìnyí tó ṣe WAEC tó kò mí ṣó lè di professor ṣó ti di professor nìyẹn ṣó lè lọ di lecturer ní LAUTECH ṣé wọ́n lè fún iṣẹ́ ìjọba wọ́n dàgbà bá fún iṣẹ́ ìjọba yọ̀mọ̀ bá wọn sí géètì ni sòtórí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ ọmọ yín kó lọ yunifásitì lẹ́yìn tó bá kúrò ní alhaq tó parí WAEC bẹ́ẹ̀ náà lẹ gbọ́dọ̀ sáré pọ́nmọ tó gba sàádà ní kéwú náà gbọ́dọ̀ lọ yunifásitì kó lọ kéwú sí wọ́n kéwú yunifásitì o. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó àbárẹ́ ni sọ fún ọ ọ yẹ kó jí kí wọ́n lọ wùyọ́ sí Islam ni wọ́n ní kó wá jẹ sàárà onílẹ̀ fún ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́wọ́ bá ní láyé o torí gbogbo ẹ̀ tó bá jí aṣáájú tẹ́mi ẹ̀ bá ti ga tí kíburú ẹ̀mí ìgbéraga bá ti ń bẹ lára ẹ̀ ọlọ́jọ́ gúnlé ayọ̀ ni gbogbo àwọn tó kó lẹ́yìn ọlọ́mọdé ọ̀dà àwọn sínú gbóni káàfọ́ ọdẹ bóde kó wá sọ lẹ́nu rẹ̀ pé alukuriani ò tó jẹ alukuriani gínà láàfọ́ kíraba àdáwù alukuriani yìí káàfọ́ akọ́dẹ̀ wí lẹ́nu rẹ̀ ìmọ̀ wo ni máa wèrè gẹ́tẹ̀ ní kéwo ni kéwo lórí burúkú tẹ́ ẹ mọ́ kéwo tẹ́ ẹ kéde fi ń dá wàhálà lẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ètí ń ṣẹlẹ̀ lákòókò rẹ̀ yìí sọ gbọ́ nínú takọ̀ ṣẹlẹ̀ sí Ìmáàmù kankan rí l'Ògbómọ̀ṣọ́ kó o lè mọ̀ yí pé kéwo tó lóòkè ìmọ̀ tó lọ́mọ láyé fún kò wúlò ọmọ tó ṣẹlẹ̀ lákòókò tiẹ̀ ni àkó tiẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ńlárí Ìmáàmù ti ń yájú sọ́ba kò ṣẹlẹ̀ rí l'Ògbómọ̀ṣọ́ ẹjọ́ bá mi sí programu yìí ẹjọ́ dọ̀dọ̀ Ìmáàmù onígbéraga yìí ìgbéraga rẹ̀ ti pọ̀ jù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ìtìlúbọ̀lì ilm ní máàdì ilà láàdì ó sì fi yẹn kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ pé ẹ má dàkẹ́ ẹ wíwá ìmọ̀ o ẹ jẹ́ kí ìmọ̀ yẹn ọmọ pọ̀ sí o ẹ má kàárẹ̀ o kí àfa ọ̀ ìmáàmù kọ́dẹ̀ lanu gbàgà pé alukurani ò tó jẹ odidi ìmáàmù lu kọ́ wa sọ pé alukurani ò tó jẹ ìmọ̀ wo ló tó alukurani bẹ́ẹ̀ lé pé yóò ju kurani lọ kéwò ló tó alukurani bẹ́ẹ̀ lé pé yóò ju kurani lọ kéwò wèrè tẹ́ kẹ́bi náà lẹ́bi ń sọ ọmọ dọ̀tà bẹ̀bẹ̀ ẹ̀ ń sọ bàbá dọ̀tà ọmọ ẹ̀ ń sọ kó àtìyàwó dọ̀tà ara wọn gbogbo tí a wèrè tẹ́ kẹ́ kiri sẹ́bẹ̀ nìkan lọ́kọ́ ẹ̀yin tẹ́ bá ka tíà òní tíà tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ sí èrè ẹni tó kọ́ kíni kó wọ́n yà gbogbo ẹni ọba ní ìmọ̀ tí ò lẹ́kọ̀ọ́ ò ní kankan ìmọ̀ wo ni mo lórí burúkú tẹ́ wá kiri
ó dìde ìmáàmù lọ́dẹ̀ lánàá gbàgbà pé alukurian ò tó jẹ́ alukurian la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ìwà ìmáàmù Ògbómọ̀ṣọ́ àṣìyàn ni wàláyé àṣìyàn ni àwọn ará Ògbómọ̀ṣọ́ jẹ́ sọ pé àwọn sì ń kẹsẹ̀ wàláyé astagfirullah àṣìyàn ni ọ̀tọ̀ ní ká fún yẹn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ẹ má dákẹ́ wíwá ìmọ̀ ọ̀tọ̀ ní ká má condemn bẹ́ẹ̀ bá fẹ́ condemn gbogbo kéwù tẹ́ ẹ fẹ́ condemn gbogbo fans ṣé Kùránì alukurian irú mọ́mù wo ni mọ́mù Ògbómọ̀ṣọ́ yìí atakaburu wọ́n ní ìwọ ìgbéraga wọ́n ní bọ́lá bá bá olówó rẹ dé ìgbéraga ni wọ́n máa bá olówó òun dé ní òparun ìwọ dídì mọ́mù lu tọ́jẹ́ pé àwa ìwà àánú ẹ̀ tá a ṣẹ̀ ń jẹ́ oyè ọpẹ́ ìmáàmù ọba àlú kì í ṣẹgbẹ́ àfa ṣẹ́fíńgà tá a sọ fún ọ ló tó gbà yìí pé ọba ìṣẹgbẹ́ àfa ṣéwọ́n ló pèrè ẹni mọ̀mú ló pèrè láàfà ló pò kéwù ìwọ tó kéwù ní ẹ̀kọ́ sẹ́kọ̀ọ́ ń bẹ̀